iṣẹ́ wo ló wà Nàìjíríà Láìdé Bákàrè iṣẹ́ wo lẹ provide fún àwọn youth ní Nàìjíríà àwọn Ṣàgálà tẹ́ ń put ẹ̀ sọ yìí most of wọn fáǹsì wọn mà níyẹn iṣẹ́ yìí lẹ́ra dápà fún wọn ní sórí burúkú lẹ́gímọ̀ yẹn nẹ owó táwọn àràbùdá ń san fún àwọn ọmọ Nàìjíríà olórí burúkú ara yín tẹ́ ẹ̀ náwó ní Nàìjíríà yẹn ẹ̀ lè san ayé ẹ̀sẹ̀ ẹ̀sọ̀ the same job that is available, that is readily available here in Nigeria, these people will leave the shore of this country and intentionally, purposely travel down to those countries like. abalẹ̀ bí lu ọbí wèrè tálọ́wọ̀ mi bọ̀ ni pẹ̀lú kí ní orí ibùdó ṣe ní Street of America yẹn èmi máa ń wá sí America ìwọ sọ bí tẹ́mi ó ti pàdé ẹ̀ máa lù ọ́ ó lọ sí. Hello, Aunty Láìdé Bákàrè, you're the power. That one wey talk no be true to say work dey Nigeria. Where you see work? Ibo ni okay. Work dey Nigeria na you japa for Nigeria. abalẹ̀ bí lu ọbí wèrè tálọ́wọ̀ mi bọ̀ ni pẹ̀lú kí ní orí ibùdó ṣe ní Street of America yẹn èmi máa ń wá sí America ìwọ sọ bí tẹ́mi ó ti pàdé ẹ̀ máa lù ọ́ ó lọ sí. a lù ọ́ bá dànù wọ wèrè Ṣàgálà they will be going to do Ṣàgálà ṣé bẹ́ẹ̀ kò sí ibo ni empathy ẹ wà empathy ibo ni empathy ibo ni government tó jẹ́ part of o gbọ́dọ̀ mọ̀ bí wàá ṣe máa sọ̀rọ̀ o lẹ́kọ̀ọ́ ni o lẹ́kọ̀ọ́ àwọn akọ gbogbo wọn ọwọ́ tó fẹ́ damage wọn emotionally lẹ́yìn ìgbà tó wọ́n ń struggle láti lọ jẹ́ èèyàn ọwọ́ ni wọ́n lè ṣiṣẹ́ ọmọdé yẹn Nàìjíríà lọ́dọ̀ ọ̀run yìí tẹ́yìn ọ̀pẹ́rẹ́sì wọ́n sọ ọmọdé pẹ̀lú ẹ̀yìn tẹ́yìn ọ̀pẹ́rẹ́sì tẹ́ wà nínú system tẹ́ lo ọ̀pẹ́rẹ́sì yẹn tẹ́ fi ń ọ̀pẹ́rẹ́sì wọn online káwá sí ọmọdé ní Nàìjíríà níbi tẹ́ ti fún wọn ní 30,000 tẹ́ ti fi oògùn yàgbẹ́ sí tẹ́ máa mọ́nítọ̀ ìgbésí ayé wọn ẹ̀yin kò sí wá dójú ẹ̀ ń sìn báyìí gbogbo àwọn ló ń fi ń ṣe ẹ pé wọlé kẹ́ni kí nìkan tẹ fẹ́ sọ sí ìṣẹ̀lẹ̀ ń jáde tẹ̀ ń jáde lẹ́mìíwá àwọn ènìyàn sọ fún mi pé you go explain tire Ọlọ́run àṣàánú mi. fíìmù rẹ tó ń ṣe fèsì ẹ kò sẹ́ni tí bọ́jà sórí fíìmù orí ibú tó ń ṣe kò sẹ́ni tí bọ́jà sí àwọn ọ̀sẹ̀ nu pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ nu gbòtìlà pé wọ́n fẹ́ ní ìlú ìfọ̀rọ̀bá ti ní jẹ́ ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ bọ́ òsì ìta ló fi ọtí ẹsẹ̀ ta ló fi ọtí gómìnà ẹ̀yìn kí ló kọ́ kí ta ló fi ọtí ẹsẹ̀ tí kì í bá ṣe pé kò sí nǹkan kan èèyàn mọ́ ta ló fi ọtí ẹsẹ̀ ìlú bọ́ lọ́jẹ́ is a shame on Ọ̀ṣun state government láti jẹ́ kí ọjẹ́ ẹsẹ̀ shame ni ṣé ẹsẹ̀ mú sọ̀rọ̀ bọ́ sí sọ̀rọ̀ yẹn láì sí empathy gómìnà Adeleke tó fi ọtí shame on Ọ̀ṣun state shame on my state. Wọ́n ṣe lè fi irú rẹ̀ sí ẹsẹ̀ part of the government part of the system don't make it life miserable fáwọn èèyàn you are part of it and you go out online láti yanu gbà ó máa bú àwọn Ṣàgálà máa bú àwọn tó wà ní Cairo máa bú àwọn tó wà ní Egypt. ìwọ Láìdé Bákàrè àwọn tí wọ́n mọ sórí rẹ̀ pọ̀ nú ayé àwọn ọmọ tí apàpàtà dìde ni wọ́n bí tèmi tí wọ́n kúrò nílé tí wọ́n lọ ọ́sùn o tó ń ta kò wọ́n sólórí ibu ni ọ̀nì ó sì fẹ́ fọ́ wọ́n ti sàṣẹ ọ torí pé tí wọ́n bá sàṣẹ ọ ó ti wà ní ayé ti pẹ́ ó sì ti ń da fún ọ náà ti pẹ́ ó sì jẹ́sìn àwálé jẹ́sìn lọ́wọ́ àrùn pé àwọn ọmọ kan wọ́n ń lọ sí travel o wọ́n ń lọ sí nǹkan kan wọ́n sì Ṣàgálà o sáṣẹ́wó ni wọ́n ń ṣe ni tí gbogbo èèyàn ní ó opportunity àti tòbò jẹun tí gbogbo èèyàn náà ní káfta òbò jẹun ní ó pé bó ṣe pé tiẹ̀ àtàwọn yòókù rẹ tọ́ọ̀ bá fẹ́ kọ́rọ̀ rí ọ́ dàrú mọ́ mẹ́nu láwọn ọmọ tí wọ́n lọ ṣiṣẹ́ láràbù o torí pé mi gan ṣe wà Àràbù mọ́ wàyí ilẹ̀ Lárúbáwá mọ́ wàyí gbogbo ìbútọ́ ọba bú wọn òun bú èmi náà nù ọ̀rọ̀ rẹ fẹ́ dàrú torí ọlọ́wọ́ kọ́ ya lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ yìí o toró bẹ́ẹ̀ ni wọ́n o gbogbo tí wọn náà fi ń sọ láhùn tó lérò wípé àbí òsì wàhálà kankan bì kan wàhálà ń bẹ ń bì kan o ẹnìkan ò sì bẹ́ lọ́nkọ́ láàrin ọba jẹ́ tọ́wọ́ bá wà lè ṣàdúrà fáwọn ẹni yìí mọ́tò wí tí ọ̀dà sọ̀rọ̀ wọn mọ́ o tọ́wọ́ bá já mi lórí gbogbo ara wákàtí ládàádó kátìkàtì òsì tó ń sọ káàkiri ọkàn bínú Ọlọ́run o. Àǹtí Láìdé Bákàrè ẹ̀ mọ̀ ńlẹ̀ sọ́sọ́sọ́ ní tí ó kàn yín tẹ̀ ń yọnu sí ìṣòro Nàìjíríà gẹ̀ẹ́rì àdírẹ́sì àwọn tó ń lọ sí tráfíkì àwọn pẹ́rẹ́ tráfíkì àwọn yẹn lè rí sọ èṣù àwẹ̀lẹ̀ tó ń tapolé lórí sẹ́yìn kan lè wà nínú indọ́sítì tẹnu ń kùn yẹn nẹ tẹnu ń kùn yín bí èrà láì ṣe ṣúgà èèyàn mélòó lẹ lè hẹ́pù nínú indọ́sítì yìnyẹn
àǹtí Láìdé Bákàrè èèyàn mélòó gan lẹ́yìn gan lè ẹ̀pù èèyàn mélòó lẹ lè fà jáde pé tẹ́ ẹ ti gbé lọ́wọ́ sókè lélẹ̀ pátara yín ló ti là èèyàn mélòó lẹ lè mú bọ́ta tẹ́ ẹ lè pọ́ìntì fíńgà pé èmi mo gbé débi tí mo tó délé ni. Amẹ́ríkà tẹ́ ẹ wà tátẹ́gùn bẹ̀ bá ti fẹ́ sí yín lọ́pọlọ tọpọlọ yín ti lọ́bì ìfún ẹran tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ ṣe mọ́ ẹ̀ẹ́dẹ̀ kò gbá wọlé ẹ wá wí tẹ́yẹ́ yìí ẹ fẹ́ dá pọ́tírì kìíní kan lẹ̀ ẹ lọ kó àwọn ọmọ ní àwọn family member yín ẹ lọ kó wọn síbẹ̀. Arabic táwọn ọmọ Nàìjíríà lọ wọn fi wọn ṣiṣẹ́ farm owó táwọn Arabudẹ ń san fún àwọn ọmọ Nàìjíríà olórí burúkú ara yín tẹ́ ẹ náwó ní Nàìjíríà yẹn ẹ lè san ayé ẹ̀ sọ 30,000 ẹ máa san 30,000 or 40,000 tẹ́ ẹ bá rí fídíò tẹ́ fi wò yí kó yẹ kó ẹ sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ fi làákàyè ọpọlọ àgbàlagbà bí ẹni tó gbọ́ bí ẹni tó ní làákàyè ló yẹ kẹ́ ẹ fi àdírẹ́sì ọ̀rọ̀ àwọn ṣàgálà tẹ́ ẹ bú tẹ́ ẹ sọ yìí most of wọn fáǹsì wọn mà níyẹn ṣẹ́yìn lẹ́ra dátà fún wọn ní sórí burúkú lẹ́gí mọ́ yẹn nẹ. lóòótọ́ mi ò sí ní Libya mọ́ ṣùgbọ́n Libya omi Libya ilẹ̀ Libya ló ṣàtọ́kù bí tí mo wà lẹ́yìn eléyìí sómi ìlẹ̀ gbàgbé orísun bí tí mo ti dìde. nílùú Nàìjíríà ò bá lé mọ́ wa ni táwọn gọ́ọ̀mẹ̀ntì wo mọ̀ fìyà jẹ wá tẹ́yìn tẹ́ ẹ tún lówó lọ́wọ́ nílùú Nàìjíríà yìí náà tẹ́ ẹ ní ọkọ̀ tẹ́ ẹ mọ̀ fi ọwọ́ ọlá gbáyàn lójú ta ló máa sá kúrò ní Nàìjíríà tó máa fi yá àti bàbá sílẹ̀ tó máa lọ sílùú tí ò nẹ̀bí tí ò nàrá ẹ yá wẹrẹ sí ere ní. For you to know that kí bàbá wa Tinubu lè mọ̀ pé Nigeria youth they are not a lazy person ẹni tó bá yọ̀lé ò lè lọ sí Arabic country láti lọ ṣiṣẹ́ ìwọ tó o bá mọ̀ pé o lẹ pé àtòbò jẹ ní ẹ mọ̀wulẹ̀ gbìyànjú àti lọ sí Libya àwọn èèyàn lẹ máa rí lórí social media tó máa complain ìwọ tó o bá dẹ̀ mọ̀ pé o ní health issue tó o mọ̀ pé o wà standby ẹ̀mí ìrí o pé mọ́ lọ sí Libya lóòótọ́ o lè má mọ̀ pé Libya náà gbé ẹ lọ o because kò ń ṣe gbogbo àwọn bọ́gà yẹn ló máa sọ fún yín wípé Libya làwọn gbé yín lọ but for you to know that ilé ayé tàwa yóò ti lajú TikTok kí tí expose everything tó o bá ti mọ̀ pé tó béèrè tó bá ti mọ̀ fẹ́ travel ṣé Libya lè ń gbé mi lọ tó bá mọ̀ pé o nápa ṣe òkè ń ṣọ̀lẹ́ láti Nàìjíríà nothing dey there for you to go that country to go and hustle tó o bá mọ̀ ẹni tó ń ṣe onírùnkùnrin tó ń ṣe tó máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ò lè bọ́ sọ́wọ́ asma bẹ̀rẹ̀ bí káwọn ọlọ́pàá máa kọ́ ẹ mọ́rọ́gà. àǹtí Láìdé Bákàrè àwọn ìjọba yín ló yẹ kẹ́ àdírẹ́sì ṣẹ̀bẹ́yìn lẹ dìbò fún wọn ṣẹ̀bẹ́yìn lẹ gbé wọn lọ ṣẹ̀bẹ́yìn celebrity ẹ̀yin Yorùbá film industry ṣẹ̀bẹ́yìn lẹ ṣe rally fún wọn lẹ gbé wọn wọlé kí ló dé tẹ́ ẹ̀ lè àdírẹ́sì wọn pé kí wọ́n ṣe nǹkan tó dáa àwọn ọmọ wa ń jìyà wọ́n kú sí desert wọ́n kú sí gatron ẹ wá sọ pé they know what they want and they still go there to go and dig it bla 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 wọ́n fi iṣẹ́ tó yẹ kó ṣe sílẹ̀ ní Nàìjíríà iṣẹ́ wo ló wà Nàìjíríà Láìdé Bákàrè iṣẹ́ wo lẹ provide fún àwọn youth ní Nàìjíríà tẹ́ ní pé kó ṣe company mélòó lẹ́yìn gangan fúnra lára yín dá sílẹ̀ tẹ́ fẹ́ kó àwọn youth sí lásán kó wá ṣiṣẹ́ àbí àwọn ìjọba tẹ́yìn ní opportunity láti bá sọ̀rọ̀ lẹ́tẹ́ ní opportunity láti jókòó tí wọ́n nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ ronú pé àkóhùn ní kẹsọ̀rọ̀ nípa àwọn tó ń lọ sí Libya o kí ló dé tẹ́ ẹ lè kó àwọn bàbá wa Tinubu gbogbo wọn lóríṣiríṣi àwọn tẹ́ ẹ mọ̀ àwọn politician kẹ́ ẹ ṣe conference call kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ discuss bí kìíní ìṣe máa stop ẹ ṣe yẹn wá gbórí TikTok ìwẹ́ wá sọ ní wátawàtá bí ẹni tó jọ̀rùn lá ẹ̀ ń tú ìtukùtù lẹ́nu most of àwọn ladies ọmọ ọmọkọta àwọn ọ̀gá mi fìyà jẹ mí èmi ò lè sọ o mi ì lè sọ bí tọ́gẹ̀ gbé lọ o bọ̀ gbogbo bí mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti ṣiṣẹ́ nílùú Arabic country ní Libya àwọn ọ̀gá mi ò máa treat mi ibi tó kọ́kọ́ gbé mi lọ wọ́n kọ́kọ́ gbé ẹ lọ sí hospital láti lọ ṣe test fún ẹ bóyá ò náà tó lè kó ọmọ wọn wọ́n wọṣọ ẹ̀wẹ̀ fún ẹ wọ́n ra ẹ̀yin tẹ́ jẹ́ Nàìjíríà tẹ́ jẹ́ black gangan bí yẹn bá wá ṣe accept nílé yín gan ó ní bẹ́ẹ̀ ṣe máa treat ẹni tó jẹ́ pé kọ́lọ̀ yín gangan ni. So what are you expect? Don't expect too much for these Arab people now because Libya is not our country. We go there to go and survive ne. Nigeria kò jálẹ̀ títí wá gan ẹ̀yin tẹ́ lówó bá yín ṣiṣẹ́ báyìí wàhálà ni ẹ máa treat wọn ni tẹ́ ẹ máa fi ọmọ ọ̀dọ́ ti gbàgbé pé ọ̀nà ló jìn ẹrú ni bàbá bó ti yẹ pé bọ́gà tó gbé mi wọ ìlú Libya ó máa treat èmi àtẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi but still mi ò mo sì ń ṣàdúrà fún dèní eléni because tí ò bá ń ṣe òun tó ṣàkókò bẹ́ẹ̀ mi ṣe dé Libya ó possible pé kẹ́mi Ọlọ́run lè ṣe o bọ̀ ó lè pẹ́ èmi ò kí ń ṣe àwọn tó máa ṣe oore fún dáwọn máa sọ pé tó o bá ṣe ẹlòmíì máa ṣe náà èwo lórí ẹ̀dẹ́ àǹtí Láìdé ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ pé ní ìsìlẹ̀ fẹ́ dá fáàmù lẹ̀ ẹ lọ mú ọmọ yín tó wà l'Amẹ́ríkà tó ti graduate ẹ lọ kó àwọn family member ní kẹ́kọ̀ọ́ wọn síbẹ̀ kọ́ lọ́mọ bá yín sin adìẹ kọ́ mọ̀ fún adìẹ ló jẹ èló lẹ́fẹ̀ẹ́ sọ ṣe lè sọ 200,000 ṣé ẹ lè sọ 200,000 every month fẹ́yàn kọ̀ọ̀kan abẹ́ ẹja wèrè mọ́ tilẹ̀ ni. ìlú Arabic táwọn ẹlòmíì gba 150 ẹlòmíì gba 200 ẹlòmíì gba 120 ẹlòmíì gba 130. ní Nàìjíríà tó ti bàjẹ́ àwọn ọmọ ọlọ́mọ ọmọ kéékèèké àgbàlagbà náà jó mọ́lé táwọn Fúlàní express àwọn Boko Haram tó pa mọ́nú ilé ẹ̀rí yẹn address. tọ́lọ́ bá gbà fún yín látara òbò tẹ́yìn ta ẹ̀dẹ̀ fáwọn tí wọ́n lè tòbò lẹ́ẹ̀kẹ́jẹ́ kan jáko lọ kó ṣiṣẹ́ lọ òun ṣe dandan ni kéèyàn ṣoríire nílùú ẹ̀ ní Nàìjíríà kò wọ́ọ̀sì tó pé poor people ò lè sọ̀rọ̀ ká ẹ lísì
báwo tó jẹ́ followers yìí gan bá wọnú DM most of ẹ̀yin celebrity yìí gan wá gan pé àwọn wá tọrọ owó screenshot ẹ̀ gbé jáde ẹ̀ wà láka ìwọ̀n ni ẹ̀ dẹ̀ fi àwọn tí wọ́n lè máa wọnú DM láti wá máa tọrọ 20k àwọn ọmọ mi ò tí ì jẹun mi ì tí ì jẹ kọkọ látàrọ ẹ̀ dẹ̀ fi wọ́n lẹ̀ nínú ẹ̀yin celebrity gan àwọn tó níṣòro pọ̀ jù nínú yín èèyàn mélòó lẹ help Aunty Láídé Bákàrè àbí ìyá dáadáa àwọn ìyá dáadáa nínú film industry ṣe bí ọmọ ẹ̀ ó fi Nàìjíríà lẹ̀ ó gba ìlú wo tẹ̀ lọ́mọ kí ló dé tẹ̀lé máa help ara yín ẹ̀yin olówó ogbó tẹ̀ ìṣílẹ̀kùn fólè ẹ̀yin tó kọ́ celebrity àwọn àgbààgbà tó lànà celebrity fún yín gan wọ́n kú lebi ń pa àwọn ẹ̀rí náà rí wọn ilé òfò lẹ́mọ̀ sí káàkiri lẹ́mọ̀ ṣe show off most of ẹ̀yin celebrity yẹ́ ẹ̀ lè wo tuntun ká ẹ̀ wo àwọn arúgbó yín tó wà nínú àwọn arúgbó yín tí wọ́n lè fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ tí ò sòwò lọ́wọ́ wọn tọ́lọ̀ òjẹ́ káwọn là nínú iṣẹ́ Yorùbá industry yíyẹn kò sẹ́ni tó lè jíde tó lè sọ pé jẹ́ kí n fún bàbá yìí ní 5 million àmọ́ ẹ̀mọ ọgbọ́sẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀wọ́sọ 10 million ẹ̀wọ́sọ 15 million ẹ̀wá fẹ́ mọ àdírẹ́sì àwọn sàgàlẹ́ fẹ́ mọ àdírẹ́sì àwọn ọmọ tó fi lélẹ̀ tó fi orí jákú. Aunty Láídé tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa Libya báwọn tó ń lọ sí Arabic country ẹ gba Desert àti Gatron kẹ́ ẹ lọ digi mú kẹ́ ẹ jókòó sínú yín lọ́sìn kẹ́ ẹ lata kẹ́ lómi jókòó sí yín lábẹ́ àbí kẹ́ ẹ lọ go through lámpálámpá orí omi ẹ̀yin ẹlẹ́sìn méje mórí kan ẹlẹ́sìn mi yín jọ kẹ́ kó fò lọ Libya is better than Nigeria tó bá mọ̀ wọ́n bá rẹ̀ tó o bá mọ ẹni tó ń ṣe tó mọ nǹkan tó yẹ kúrò ní Nàìjíríà wá kéré oko délé tẹ́yìn bá tó bò tẹ́ẹ̀dẹ̀ là nídìí òbò tó lọ ń gbé yín sókè tẹ́ẹ̀ ti dá àwọn politician tó lọ́n ti gbà fún yín ẹ̀fà àwọn tí wọ́n lè dó politician ẹ fi wọ́n lẹ̀ ẹni tó bá fẹ́ lọ Libya ẹjọ́ lọ Libya ìwọ tó o bá yọ̀ lẹ́nìkan ni má gbìyànjú ẹ̀ tó o bá ti dé Kano tó o ti rí pé Johnny yìí Johnny Kano ní o lè sá padà láti Kano sí opportunity Nàìjíríà náà ló ṣe wà ẹ má wà débẹ̀ dáná ní ó fi yàgbẹ́ mi o most of àwọn tẹ́ẹ̀rí irọ́ wọn pọ̀ gbogbo ilé àbò tí mo ti ṣiṣẹ́ ibi tí mo ti ṣiṣẹ́ láti wọn ò fẹ́ kí n lọ wọn ò fẹ́ kí n wá sí Europe gan ìgbà tí mo rí báwọn ọ̀gá mi ń confuse mi ní ìdágbére fún wọn mo sọ pé mo ti gbọ́ mi lọ sẹ́ni wíẹ̀ what are you saying the way Arabu treat Nigeria sef ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Nigeria wa tẹ́ ẹ jẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀ lè treat wa bẹ́ẹ̀ tá a bá wá ṣe house help nílé yín agẹ́jẹ́ mẹ́ta lójúmọ́ bó tẹ̀ jẹ́ kọ́bùsà ní bó jẹ́ kó ń jẹun òun náà dáta rodo lọ sílé ọ̀gá rẹ̀ kọ́ ọmọ bù sínú oúnjẹ ẹgbà Desert àti Gatron kẹ́ ẹ lọ lápọn nínú yín lọ́sì kẹ́ ẹ sùn sí Desert àti Gatron ká tó mọ̀ pé yẹ̀ sí òótọ́ lẹ́ fi ìfàwọn tó ń ṣe sàgálà kẹ́ ẹ get lost gbogbo tó yẹ ká fi nílà ká nínú yín tuntun jẹ. Hello, Aunty Láídé Bákàrè yóò lè pa ọ̀ that one wey talk no be true to say work dey Nigeria where you see work ibo ni okay work dey Nigeria na you japa for Nigeria ṣẹ́ẹ̀ṣì wà nílé ọkọ ṣá ṣẹ́ẹ̀rì obìnrin tó bá fẹ́ advice obìnrin before you come outside come dey talk about woman say woman say toto say woman dey go dey say under Arabo say woman go Libya woman do this woman dey try let me tell you something wá ní Nàìjíríà ìbò tẹ̀jẹ́ àwa lọ́lọ́run fún ní adé orí ká máa ṣe adé orí yín ìyẹn ẹ̀yin obìnrin bọ̀ lọ́hùn tẹ́ bá ti tráfù lọ́wọ́ ti ya ìyẹn ọ̀tọ̀ jápa wẹ̀sẹ̀s Aunty Láídé ṣẹ́wọ̀n ilé ọkọ̀ wọn àti múnátì Libya Aunty Láídé sẹ́yìn náà lọ Libya yìí nílẹ̀ tí mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn you don do am before sẹ́yìn náà ti láàdì àràbò rí ni lẹ́sìn mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ sẹ́yìn náà sì Nàìjíríà dẹ̀ ṣé ẹ̀gbọ́n pé wọ́n pààyàn ní Benue ọ̀rọ̀ Benue lọ sọ lọ́wọ́ ẹjọ́ tó Ọlọ́run they dey kill people for Benue you no see that one sẹ́ẹ̀rì fíìmù drop ni àti fíìmù ẹ máa ń gbá dáhìn ṣe o Aunty Láídé ọ̀rọ̀ Libya táwọn ọmọ Libya bá ṣiṣẹ́ pè pa yín.